ọ̀pọ̀lọpọ̀ oore Ọlọ́run ní ọmọ ẹ̀dá máa ń fojú di. Ẹlòmíì á tiẹ̀ rò pé ọgbọ́n àtinúdá òun ni. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, dírẹ́fà tó ń lọ lójú títì tí Ọlọ́run bá wà á tiẹ̀ máa rò pé bóyá ọgbọ́n òun lòun fi ń wà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti bá ìjàmbá mọ́tò lọ nínú ọdún tá a wà yìí. Kí ló dé tá a fi mú ròyìn nípa Ayo Olaiya wá ká tó máa sọ̀rọ̀ lọ? Ẹ̀yin abiyamọ ayé, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wo fídíò wa ni, ẹ jọ̀wọ́ ikú aya, ikú ọmọ, ikú ọkọ nínú ọdún tuntun tá a wà yìí àti díẹ̀ tó kù tọdún yóò parí kò máa ní jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa, kò ní jẹ́ tìdílé wa, kò ní jẹ́ ti fámìlì wa. Ẹ bá tẹ subscribe button yín sórí YouTube channel yìí kẹ́ lè bá máa rí gbogbo àwọn ìròyìn ọlọ́kan-ò-jọ̀kan ní ipa àwọn Nollywood wa tá a máa mú wá. Ayo Olaiya ó jẹ́ kan nínú àwọn òṣèré orí ìtàgé Yorùbá lọ́kùnrin tó jẹ́ pé ó sì ń ṣe takuntakun tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó mọ eré Yorùbá sí. Ṣùgbọ́n nínú ọdún tá a wà yìí lọ́lọ́run ọba ló jẹ́wọ́ agbára rẹ̀ nínú ayé Ayo Olaiya látàrí ìjàmbá mọ́tò ńlá tó ní. Nígbà tí wọ́n ń lọ ibi àti ṣe eré orí ìtàgé ní ìjàmbá mọ́tò náà ṣẹlẹ̀. Ṣùgbọ́n o, àdúpẹ́ àbá ayọ̀ wípé ìjàmbá mọ́tò náà kò mẹ́mí ẹ̀ lọ. Tó bá ṣe pé ó ti mẹ́mí ẹ̀ lọ ńkọ́, ṣẹ̀mẹ̀ pé RIP là bá máa kọ sórí fọ́tò rẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́wọ́ agbára rẹ̀, ó kó yọ nínú ewu ìjàmbá mọ́tò náà, kódà ó kó àwọn yòókù lọ́rùn lọ. Ẹ bá dúpẹ́ ní comment section, kẹ́ wá má gbàgbé láti subscribe ní YouTube channel wa.